Ìbà Olódùmarè, ìbà gbogbo àjùní lọ, gbogbo ọmọ káàrọ̀-o-jíire pátápátá ni mo kí níbi tẹ̀tí láǹfààní láti ti gbọ́ mi ní àkókò yìí. Kí ni tí a jọ fẹ́ gbé ẹ̀wò? Kí n tó sọ̀rọ̀ mo fẹ́ sọ yìí, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà ká tó wá sọ̀rọ̀ tá a fẹ́ sọ. Ẹ̀kọ́ wo gan ní bẹ́ẹ̀ mi jẹ́ ń sọ fáwọn èèyàn? Àbá mùsùlùmí bá sọ̀rọ̀ yóò máa júwe bó ti wẹ̀ jẹ́nẹ́bà, yóò júwe bó ti wẹ̀ haida, á júwe bá ti wẹ̀ nífàsì, á júwe àlùwàlá, á júwe pé báyìí ló rùkú, báyìí ló nàró, báyìí ló ṣe. Àwọn àṣìṣe débi pé àwọn àfẹ́ Islam wọ́n ṣiṣẹ́ débi pé wọ́n kọ́ bó ti tọ̀. Abẹ́ẹ̀kọ́ ni pé tó bá tọ̀ ibi tó kọjú sí nìyí, tó bá yàgbẹ́ ibi tó kọjú sí, tó bá tọ̀ tó bá jáde tó wíre, tó bá fẹ́ wọlé tọ̀ tó wíre, tó bá súnmọ́ ìyàwó rẹ̀ àdúrà báyìí ló ṣe, tó bá bímọ ó pèrún sí, tó bá ṣe gbá ó ṣe gbá bá ṣàwọ́dà, wọ́n bá tiẹ̀ wá kú wọ́n kọ́ bó ti wẹ̀ ẹ́ pé báyìí lẹ́ wẹ̀kú ẹ bá wẹ̀kú tán báyìí lẹ́ ti gbé kọ́dà àfọ́ àti ọba kírun sókun la wọ́n sọ pé tó wáyé kọ́kùnrin níbi tó dùn ó ń bẹ̀ ní kálóbìnrin níbi tó dùn ó ní bọ́bá wá kú tẹ́ bèrè gbèsè ẹsẹ̀ gbèsè báyìí là wá pínkún èwo lọ́wọ́ nu tí làwọn nu gbogbo ẹ̀jẹ̀ ń káwọn èèyàn. ẹ mọ̀ pé Islam ẹ̀sìn kan ni tí ò sí jà fún bẹ́ẹ̀ àfi kó kú dẹ́dẹ́ nù mọ̀ ẹ pé àwọn afá inú àwọn afá ẹlẹ́sìn mi ẹni wọn wá pínkún kò sínú òwe wọn ṣé wọn ti wẹ̀kú wa mẹ́ báyìí ni wọ́n kírun ti yín sọ bọ́lọ́wà nù wẹ̀yìn báyìí léèyàn kírun bọ́lọ́wà nù wẹ̀yìn báyìí léèyàn ti yàgbẹ́ bọ́lọ́wà nù wẹ̀yìn báyìí léèyàn ti tọ̀ bọ́lọ́wà nù wẹ̀yìn báyìí léèyàn ti bomi bọ́lọ́wà nù wẹ̀yìn báyìí là ti fẹ́ yàwó bọ́lọ́wà báyìí là ti tọ́mọ bọ́lọ́wà báyìí là ti ṣèyí báyìí là ti ṣèyí báyìí là ti pínpín bí lágbájá bá kú. tẹ́ bá wo fídíò yìí mi ò mọ tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn Muslims ìgbéraga ìjọra-ẹni-lójú ó ti pọ̀jù nínú ìhùwàsí wa. Kí ló ṣẹlẹ̀? Kí ni ẹ̀sìn eléyìí ní? Kí ni ẹ̀sìn eléyìí ní? Ẹ̀sìn àwọn ṣe kákiri kan. Ṣé gbogbo tó kà kalẹ̀ gbogbo tá a fa ìkà kalẹ̀ yìí? Kátàkátà ti ń sọ lẹ́nu tó rò kó ń sọ̀rọ̀. Gbogbo tó kà kalẹ̀ pátá èwo nínú ẹ̀ lẹ́lẹ̀ fi lo ìgbésí ayé? Èwo nínú ẹ̀ ló lè improve economy? Èwo nínú ẹ̀ ló lè sọ ọmọ di nǹkan? Èwo nínú ẹ̀ ló lè gbé èèyàn ga? Ló lè sọ yẹn di tí èèyàn fẹ́ láyé? Ṣé gbogbo tó kà kalẹ̀ yìí sí òun làwọn China fi ń build tí wọ́n ń build lónìí? Ṣé gbogbo tó kà kalẹ̀ ṣé òun ni gbogbo àgbáyé ń lò tí wọ́n fi kọ́ nǹkan tí wọ́n kọ́? Saudi Arabia gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ ẹ tí Islam yìí ti wá ṣé gbogbo tó kà kalẹ̀ ni wọ́n fi ń build economy wọn ni wọ́n fi ń build ìlú wọn? Owó tẹ̀yìn ná lọ Saudi lọ́dọọdún tẹ́lẹ̀ ẹ fẹ́ lọ wo Kahaba ẹ fẹ́ lọ wo òkúta sọ̀rọ̀ àdúrádì ẹ fẹ́ lọ wo sàárè Muhammad ẹ fẹ́ lọ wo kíní gbà kan kòkó wá bá sásùn. Owó tẹ̀yìn kó lọ wọn làwọn fi ń develop ìlú tiwọn. Gbogbo mineral resources ta ní Nàìjíríà èwo nú ẹ̀ òun lẹ ti ní tẹ̀ ń ṣàlàyé ní ẹ̀sìn kọ́ àwọn èèyàn. Why do we just think we are wise when we are not? Àní ẹ kọ́ àwọn èèyàn ní làákàyè. Àwọn Muslims rí àwọn ní rí pé àwọn ẹlẹgbẹ́ jù àwọn ẹlẹ́gbẹ́ làákàyè jù kò sẹ́ tó ní làákàyè tó wọn. Ìmọ̀ pé káyé mú Islam àti Christianity tó délẹ̀ Nàìjíríà àwọn bàbá ńlá bàbá wa wọn ò tiẹ̀ ṣe nǹkan kan pàápàá àwọn bàbá wa wọn ò tiẹ̀ ṣe nǹkan kan pàápàá. Ìgbà tí Islam dé ló tó kọ́ ọmọ ṣe ń yàgbẹ́ ìgbà tí Islam dé ló tó kọ́ ọmọ ṣe ń tọ̀ ìgbà tí Islam dé ló tó kọ́ ọmọ ṣe ń wọṣọ ló tó kọ́ ọmọ ṣe ń wọ bàtà ló tó kọ́ ọmọ ṣe ń sorí ló tó kọ́ pé tí ẹ̀ bá ṣe nǹkan oṣù báyìí ni ló tó kọ́ ọmọ wọn ṣe ń bímọ. Ìgbà tí Islam dé ló tó kọ́ ọmọ wọn ṣe ń sìnkú ìgbà tí Islam dé ló tó kọ́ ọmọ wọn ṣe ń ṣègbéyàwó kí ló dé tà nírònú? Simply because ẹ fẹ́ gbé àṣà aláṣàgà ẹ sáà fẹ́ dá gbogbo wa padà sí oko ẹrú tá a ti ń bọ̀ wá oko ẹrú tí wọ́n fi wá sí ẹ sáà fẹ́ ká kúrò nínú ẹ̀ ẹ fẹ́ káwọn ọmọ wa náà káwọn náà tún dàgbà sínú oko ẹrú. Irú àwa yóò ní àlè dákẹ́ ní àwọn ká rírun nǹkan bẹ́ẹ̀ ká mọ́ sọ̀rọ̀. Ẹ̀sìn wọn ni kí ni ẹ̀sìn tí wọ́n kọ́ wọn ẹ̀sìn tí wọ́n kọ́ wọn bá ṣe ń tọ̀ ó kọ́ ọmọ ṣe ń yàgbẹ́ ó kọ́ ẹ̀ bá tọ̀ bẹ́ẹ̀ ló ṣe ṣe tó bá fẹ́ ọdún bẹ́tùmù báyìí ló ṣe ṣe tó bá fẹ́ ṣe kíní kan báyìí ló ṣe ṣe. Ìmọ̀ pé àṣẹ yẹn lẹ̀ Yorùbá rárá kí Islam tó dé. Is that the best that Islam can give? Is that the best religion can give? Kí ló dá ronú tá a mọ̀ tá a ṣe? A lot of things that can develop your community, that can develop your country. Gbé ẹ̀rí yẹn rò
ẹ sọ pé Islam kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń build aeroplane, ẹ sọ pé Islam kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe engineering, ẹ sọ pé Islam kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe medical line, ẹ sọ pé hospital báyìí nǹkan báyìí oní Islam kọ́ bọ́n ṣe ń ṣoògùn eléyìí. àfi kàtàkàtà Islam kọ́ bọ́n ṣe ń tọ̀, Islam ní tẹ́ bá yàgbẹ́ báyìí wọ́n ṣe nùdí, Islam ní tẹ́ bá dúró dúró dáadáa báyìí, Islam ní lè jẹran Christmas, lè jẹ oúnjẹ kírísítẹ́nì, lè jẹ oúnjẹ kìnnì kan, lè jẹ oúnjẹ gbá, lè jẹ oúnjẹ àwo. Why are you dividing us with religion? Kí ló dé tẹ̀ ní làákàyè? Eléyìí tó sọ̀rọ̀ yìí náà yóò sì lanu, yóò lò ní làákàyè, yóò lò ń lọ́gbọ́n lórí. Àwọn yóò sì pàṣẹwọ́ fún pé èèyàn sọ̀rọ̀. This is gibberish, saying nonsense with confidence. It is madness. Ṣé táwọn ọmọ ọdún fi bí ìdọ́jọ́ làwọn nìyẹn? Èmi tí mò ń sọ̀rọ̀, I spent over 30 years nílé kéwú. Láti kékeré láti wà nílé kéwú. Almost 15 years. Láti ṣe wà láwọn ilé kéwú tó ń gbà ṣe wà níbẹ̀ Kùránì. Àtúnṣe ẹ̀dá mo tún kọjá sí tẹ́ṣárì náà. Àtúnṣe ìdádì Sanawi, another 6 years. Without nothing. Àtúnfọwọ́dẹ ó tún di ìlú Ọ̀yọ́ for another 2 years. What is the benefit? Kí ló mú wá bá wa, kí nìkan tó mú wá bá wa, kí ni development ẹ̀ ti mú wá bá mi? Gbogbo tí mo fi ń jẹun lónìí, gbogbo tí mo fi jẹ́ tí mo jẹ́ lónìí, èmi tí mo sọ gbogbo tí mo fi jẹ́ tí mo jẹ́ lónìí, ẹ̀kọ́ ìmọ̀ ọwọ́ tí mo kọ́ ni. Kódà kìí ṣe ìwé tá lọ kọ́ school, torí pé tá lọ kọ́ school theory lásán ni, kò sí practical bẹ́ẹ̀. Ó ní òjẹ́ ká lè nírònú, we are taught how to read, not how to reason, not how to think. Ẹ lọ jára yín ní brain. Ẹ jẹ́ kí àwọn ọmọ ọbẹ̀ sí develop láti sìn. Àwọn China, àwọn American, àwọn US, àwọn káàkiri gbogbo àwọn Japan, Germany, wọ́n kọ́ àwọn ọmọ láti kékeré bí wọ́n ṣe lè build nǹkan. Wọ́n kọ́ wọn ní mechanical engineering, bọ́n ṣe lè fix mọ́tò láti kékeré, wọ́n kọ́ bí wọ́n ṣe lè kọ́lé láti kékeré, wọ́n kọ́ bí wọ́n ṣe lè dáná láti kékeré. Ẹ̀yin wà bí ẹlẹ́ẹ̀kọ́ ọmọ láti kékeré bí wọ́n ṣe ń tọ̀, bí wọ́n ṣe ń yàgbẹ́, bí wọ́n ṣe ń mọmi. Káì! Kí ló tá a ronú jinlẹ̀ bẹ́ẹ̀ ká mọ́ tá à ń ṣe? It's a total disgrace kí èèkan lanu ní century tá a wà yìí, kí èèkan lanu kó sì mọ sọ ọgbọ́n tá a fẹ́ sọ jáde lẹ́nu. Àwọn kan sì máa pàtẹ́wọ́ fún un. And this is the same thing you want us to leverage on. Ǹjẹ́ káwọn jókòó lé lórí ni Ọlọ́run nígbà fún yín. Country máa dá, ilẹ̀ Yorùbá yóò dá.